bá sọ pé ikú ogun ní pa kíkanjú, ikú odò ní pòmùwẹ̀, ikú ẹwà ní pọ̀kín, ikú ara ríre ní pòódẹ. Ẹyẹ odídẹrẹ́ tí wọ́n tún ń pè ní òdẹ fẹ́ràn láti máa rera, tàbí lédè míì ó ń ṣe oge. Bákan náà, àgbà ọ̀jẹ̀ onífújì ni King Wasiu Ayinde táwọn èèyàn mọ̀ sí Kwan1 kọrin nínú àwo rẹ̀ kan pé oge ṣíṣe ti dáyé ọ̀nà ti jìn o, ká trending ti dáyé ọjọ́ ti pẹ́, bí wọ́n ti mí ṣoge bẹ́ẹ̀ la mí ṣoge, àwa ò ní foge sílẹ̀ ká má ṣe gàsíkíá, orin náà ló bógi lọ. Òwe àti orin yìí fi hàn pé pàtàkì ni ọ̀rọ̀ oge ṣíṣe jẹ́ nílẹ̀ Yorùbá, bó ṣe hàn nínú ọ̀rọ̀, orin, òwe, àṣàmọ̀ àti èébú wọn. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ oge ṣíṣe kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nínú àṣà ilẹ̀ adúláwọ̀. Ọ̀rọ̀ orúkọ tí Yorùbá máa ń pe wúndíá, ìyẹn ọ̀dọ́mọbìnrin tó ti bàlágà àmọ́ tí kò tí ì wọlé ọkọ ní ọmọge. Àpètán ọ̀rọ̀ yìí túmọ̀ sí ọlọ́mú oge, èyí tó ń tẹnumọ́ ìrísí, ẹwà àti àyẹ́sí irúfẹ́ ọmọbìnrin bẹ́ẹ̀. Oríṣiríṣi ọ̀nà ni Yorùbá gbé oge ṣíṣe gbà, bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀kan òjọ̀kan nǹkan èlò ìṣaralóge. Oge ṣíṣe bẹ̀rẹ̀ látorí irun dídì fún obìnrin, bíi kí wọ́n di ṣùkú, kọjú sọ́kọ, kẹ̀yìn sálè, ìpàkọ́ ẹlẹ́dẹ̀, tẹ́wọ́ gbowó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí irun gígẹ̀, fífá orí kodoro fún àwọn ọkùnrin. Aṣọ wíwọ̀, dídábírà sí aṣọ lóríṣiríṣi ọ̀nà, fífi aró ṣe ọ̀nà sára aṣọ wà lára oge ṣíṣe. Bẹ́ẹ̀ ni ṣíṣe ara lọ́ṣọ̀ọ́, bíi kéèyàn tọ́ làlíì sí ọwọ́ tàbí ẹsẹ̀, kíkun osùn, ara fífín, èyí tó jọra pẹ̀lú àṣà yíya tàtúù sára lóde òní náà wà níbẹ̀ pẹ̀lú. Lára ìṣaralóge ni lílu etí, lílu imú, wíwọ yẹrí etí tàbí yẹtí, lílo ìlẹ̀kẹ̀ ọrùn tàbí wíwọ ìlẹ̀kẹ̀ síbàdí tàbí ìdí, ẹ̀gbà ọrùn tàbí ti ẹsẹ̀. Láyé ọjọ́un, àwọn obìnrin tún máa ń di bèbè sídìí wọn láti lè mú kí wọ́n dùn ún wò, kí wọ́n lè máa dá ọkùnrin lọ́rùn, kí wọ́n sì di àrímálè lọ. Oge ṣíṣe kò dúró sórí ìmúra tàbí ìṣaralóge nìkan, ó tún máa ń hàn nínú ìrìnsẹ̀ àti ìjókòó nígbà míì. Èyí lè mú kí wọ́n sọ pé ẹnìkan rìn ìrìn oge tàbí pé onítọ̀hún ń ṣakọ. Ní ayé òde òní, tí a bá rí ẹni tí ó kọ ilà, àwọn ọ̀dọ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ lè bẹ̀rẹ̀ sí fi í ṣe yẹ̀yẹ́ nítorí pé wọ́n rí ilà kíkọ gẹ́gẹ́ bí àṣà ayé àtijọ́ tí kò yẹ kí a máa rí ní òde òní mọ́. Bẹ́ẹ̀ yàtọ̀ sí pé ilà kíkọ jẹ́ àṣà tó ń fi ìlú, agbègbè àti ìdílé tí ẹnìkan ti wá hàn láyé ọjọ́un, ó tún jẹ́ oríṣi ọ̀nà oge ṣíṣe pẹ̀lú. Gẹ́gẹ́ bí Wasiu Ayinde ṣe sọ, títí di òní ni oge ṣíṣe ń gbòòrò tó sì ń gba ọ̀nà ìgbàlódé pẹ̀lú. Kódà àwọn èèyàn ń lo ìmọ̀ ẹ̀rọ láti ṣe oge. Oge ṣíṣe sì ti di ọ̀nà okòwò láàrin tọkùnrin tóbìnrin lórí ẹ̀rọ ayélujára. Èyí ló fà á tí àwọn kan fi ń ṣiṣẹ́ afẹwàpawó táwọn eléèbó ń pè ní modeling. Bẹ́ẹ̀ làwọn míì ń ṣiṣẹ́ fífi oge kó èrò jọ, èyí tí wọ́n ń pè ní social influencer. Ìmọ̀ ẹ̀rọ ti mú kó ṣeé ṣe fáwọn èèyàn kan láti pa ìrísí àbínibí wọn dà. Ọkùnrin lè lo ìmọ̀ ìjìnlẹ̀ láti yí ìrísí rẹ̀ padà sí ti ọkùnrin, bẹ́ẹ̀ lobìnrin náà sì lè bẹ̀rẹ̀ sí ṣe bí ọkùnrin ní ìrísí. Oríṣi oge ìgbàlódé kan ni, ó sì ti ń ṣẹlẹ̀ láàrin ilẹ̀ Yorùbá náà, bó tilẹ̀ jẹ́ pé kò wọ́pọ̀. Ẹ tẹ̀lé wa lórí ìkànnì Ìta Fàájì bí a ó ṣe máa ṣe àtúpalẹ̀ àwọn onírúurú ọ̀nà oge ṣíṣe nílẹ̀ Yorùbá. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín fún Ìta Fàájì.